ìkọ́kọ́ gbọ́dọ̀ sọmọ ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o Yusufu sonelebu ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o. tẹ́lọ̀ bá dùn pẹ́rín ọ̀gbẹ́dọ̀ àgbà pàdé kọ̀ mọ́ gbọ́dọ̀ ṣe o. Jamiu ẹ̀yin èèyàn ẹ bá mi kọ́ọ̀tì mi ní Jamiu ti sọ̀rọ̀ yẹn ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o. gbogbo gúrùpù tẹ wo yẹn kò sí ń bẹ́ẹ̀ ẹ gba fóònù ọwọ́ ẹ̀ kẹ́ tú ẹ gba fóònù ọwọ́ ẹ̀ kẹ́ tú ẹ bá rí kíláàsì ní ìṣẹ̀lẹ̀ wá ń bẹ̀. ọlọ́run foríjì mi Jamiu. mi ò tẹ́nu ọbẹ̀ rárá ẹ̀ka àjọ ń jà tó kàn mọ́ ara. ọlọ́njà sóríire ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù Jamiu lọ plé kìíní ẹ̀ fúnra ẹ̀ kó wù ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o. bàbá akáàdé ẹgbẹ́ tó kun ẹ bá dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ọmọ tèmi náà ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣọmọ mi ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe àwọn ọmọ mi tòótọ́ ni bàbá dáadáa ló ṣe bó ṣe ṣe bàbá dáadáa ni but ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o. mo láìkí bó ṣe ṣe bàbá dáadáa ló ṣe bó ṣe ṣe bàbá dáadáa. Jamiu ní sòrò èèyàn kan sọ pé fọ́ìsì kí ló ṣe fọ́ìsì mi. sàárọ̀ làwọn lè fẹ́ dọwọ́ rú bọ́n ẹ máa ń ṣiṣẹ́ wọn wọ́n máa ń gbá géèmù wọn nìyẹn. kò sí tó ṣe fọ́ìsì mi. gbogbo ayé mo bẹ̀rẹ̀ ó ní ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o. Jamiu ṣòro rántí pé ló ń jẹ́ èèmọ̀ ń pè ní Jesus. oníyàwó mẹ́ta. sọ third born mi ní. bàbá èèyàn kan ni. pé mi ò sí lẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ gangan nìyẹn. bàbá èèyàn kan ni ọmọ èèyàn kan ni. mọ̀pọ̀ rántí Jamiu mọ̀pọ̀ rántí dáadáa pé ọmọ pé o ti parọ́ sí pé wọ́n ti mú ọmọ ẹ̀ ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù ọmọ ẹ̀ àwọn ọlọ́pàá mú ọmọ Jamiu. wọ́n ṣe wá lọ kẹjà kò yé mi. wọ́n wá gbé ọmọ Jamiu lọ. bàbá káyọ̀dé ẹgbẹ́ tó kun. lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tọmọ yẹn náà wá involve torí Jamiu ń sepọ̀ mọ́ wọn wá involve èmi ò mọ̀ ń pa ẹ̀ but olùgbà bá déwájú ọlọ́pàá according to what I heard according to tí mo gbọ́ ṣùgbọ́n gbà tó wá ń parọ́ pé ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o bàbá wa ẹgbẹ́ tó kù ìkọ́kọ́ sórí ẹlẹ́wù ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù ìkọ́kọ́ ní ṣe Jésù Jamiu ní sùúrù ọmọ ọlọ́mọ ni Jésù ọmọ mi ni Jésù ọmọ mi ni nǹkan kò gbọdọ̀ ṣe ẹ̀yà ọlọ́pàá sọ lẹ́lẹ́bù nǹkan kò gbọdọ̀ ṣe Jésù 100% ọmọ àtìtì ẹ̀ dáadáa according to them torí pé mi náà ṣe gbọ́ pé àmọ́ ní kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ọmọ Jamiu báwo kí ni tiẹ̀ pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ yìí gbàtẹ́mi náà wá gbọ́ gbogbo àwọn details kan tẹ́ pé tẹ́mi náà gbọ́ bọ́ ọ́nà ok jẹ́ káwọn ọlọ́pàá kọ́ interrogate ẹ̀ kan ká gbọ́ tó ṣẹlẹ̀ torí mi ò believe pé kò yẹ kọ́ ọmọ wà nínú kéèsì yìí pé kí ló dé táà fọmọ àbọ̀ tí gbàtẹ́mi náà gbọ́ gbogbo but Jamiu ń sìn ìwọ́n sọ́ńtà ń sì bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá wọ́n fẹ́ wọ́ ọmọ ẹ̀ wọnú kéèsì jẹ́ kọ́ ọlọ́pàá púrúfù ń tọ́ fẹ́ púrúfù but ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o mo gbà wọlé mo láìkọ̀rọ̀ tó sọ yẹ ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe Jésù o Jamiu ní sùúrù ní ìjọ tí àwọn ọlọ́pàá tọwọ́ mú oníyàwó mẹ́ta ṣé kò kì í ṣe ọmọ ọlọ́mọ wọ́n mú ọ tó yẹ kó mo rí fídíò yẹn máa play ẹ̀ bíbá yìí wọ́n mú oníyàwó mẹ́ta bàbá àwọn èèyàn kan ọmọ èèyàn kan wọ́n mú oníyàwó mẹ́ta wọ́n ń wọ oníyàwó mẹ́ta ńlẹ̀ bí ẹran bí olè Jamiu kí ló ṣe sí ṣùgbọ́n pé bàbá èèyàn kan lòun náà ọkọ èèyàn kan lòun náà lóníyàwó mẹ́ta àbí kò sọ́kọ èèyàn kò ń ṣe bàbá èèyàn ó bọ́ ti ṣe fọmọkùnrin yẹn náà níjọ́ náà Jamiu náà àbó gbàgbé ni ṣé wọn náà gbàgbé ni wọ́n wọ oníyàwó mẹ́ta ńlẹ̀ kúrúkúrú títí wọ́n wá mú ọmọ tiẹ̀ ń sìn wọ́n pariwo